Ilé ẹ̀kọ́ jọ́sìn mi àmótí fẹ́ ọ tó. Inú mi dùn mo dárayá láti yọ ayọ̀ rẹ̀. Mo kí n pẹ́ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tẹ́ ń gbọ́ mi nínú ilé, ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò. Ẹ kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò káàkiri gbogbo àgbáyé bí ìjọ onítẹ̀bọmi. Orí ọ̀rọ̀ wa fún ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tọ̀sẹ̀ yìí òun ni a bí ní ìlú Dáfídì. A bí ní ìlú Dáfídì. Ẹsẹ̀ bíbélì tá sì ti ń lọ kẹ́kọ̀ọ́ ó níwé ìhìn rere ti Lúùkù orí 2 ẹsẹ̀ 1 sí 4. Ìwé ìhìn rere Lúùkù orí 2 ẹsẹ̀ 1 sí 4. Ṣé bíbélì yín wà lárọ̀ọ́wọ́tó yín? Ẹ dákun ẹ ṣí. Ẹ jẹ́ a jọjọ kà ká sì jọ kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà látinú ìwé ìhìn rere ti Lúùkù orí 2 ẹsẹ̀ 1 nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ìwé mímọ́ kà ó sì wí báyìí pé ó sì ṣe ní ọjọ́ wọn ni àṣẹ tí ọ̀dọ̀ Késárì Ọ̀gọ́stù jáde wá pé kí a kọ orúkọ gbogbo ayé sínú ìwé. Èyí ni ìkọsínú ìwé ìkíní tí a ṣe nígbà tí Kíréníù fi jẹ baálẹ̀ Síríà. Gbogbo àwọn èèyàn sì lọ láti kọ orúkọ wọn sínú ìwé, olúkúlùkù sí ìlú ara rẹ̀. Jósẹ́fù pẹ̀lú sì gòkè láti Násárẹ́ẹ̀tì ìlú Gálílì lọ sí ìlú Dáfídì ní Jùdíà tí a ń pè ní Bẹ́tlẹ́hẹ́mù, nítorí tí ìran àti ìdílé Dáfídì ní í ṣe, láti kọ orúkọ rẹ̀ pẹ̀lú aya rẹ̀ àfẹ́sọ́nà tí a bí fún un tí ó tóbi fún oyún. Ó sì ṣe nígbà tí wọ́n wà níbẹ̀, ọjọ́ rẹ̀ pé tóun ó bí, ó sì bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin. Ó sì fi ọ̀já wé e, ó sì tẹ́ ẹ sínú ibùjẹ ẹran, nítorí tí ààyè kò sí fún wọn ní ìléèrò. Àwọn olùṣọ́ àgùntàn ń bẹ nínú ìlú náà, wọ́n ń ṣọ́ agbo àgùntàn wọn ní òru ní pápá tí wọ́n ń gbé. Sáàsì kíyèsí, áńgẹ́lì Olúwa náà yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká, ẹ̀rù sì bà wọ́n gidigidi. Áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù, sá wò ó, mo mú ìrere ayọ̀ ńlá fún yín wá, tí yóò ṣe ti ènìyàn gbogbo, nítorí a bí olùgbàlà fún yín lónìí nílùú Dáfídì, tí í ṣe Kristi Olúwa. Èyí ni yóò sì ṣe àmì fún yín, ẹ̀yin ó rí ọmọ ọwọ́ náà tí a fi ọ̀já wé e, ó dùbúlẹ̀ ní ibùjẹ ẹran. Ọ̀pọ̀lọpọ̀ ogun ọ̀run sì yọ sí áńgẹ́lì náà lójijì. Wọ́n yin Ọlọ́run wípé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Ó sì ṣe nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehem kí a lè rí ohun tó ṣẹ̀ tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Màríà àti Jósẹ́fù àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ ní ibùjẹ ẹran. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ láti rántí wa, ẹsẹ̀ àkọ́ fọ́sẹ̀ yìí ó ní ẹsẹ̀ 11 ìwé tá a kà tán. Lúùkù orí 2 ẹsẹ̀ 11 fún àtẹnumọ́ mo kà á lẹ́ẹ̀mejì sí. Ìwé mímọ́ ní
nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì, tí í ṣe Kristi Olúwa. Nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì, tí í ṣe Kristi Olúwa. Lẹ́ẹ̀kan sí mo láyọ̀ láti kí yín kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ilé ẹ̀kọ́ ìjọ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ ṣé púpọ̀ fún fífi ọ̀rọ̀ Ọlọ́run sọ́kàn. Olúwa yóò bùkún fún wa bí a ti jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Tí ẹ ò bá gbàgbé, ẹ̀sìn ọ̀rọ̀ wa tá ń wò nínú oṣù kejìlá yìí, oṣù Kérésìmesì, oṣù ìbí olùgbàlà aráyé, òun náà ni Jésù àjogún Dáfídì. Jésù àjogún Dáfídì. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ ńlá tọ ipasẹ̀ ìran Jésù títí dé orí Dáfídì. Nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú ìwé Rúùtù orí 4 ẹsẹ̀ 9 sí 17 àti Lúùkù orí 3 ẹsẹ̀ 23, 29 àti 22. Lọ́sẹ̀ kejì rẹ̀ tẹ́ ẹ bá gbàgbé, òun la kẹ́kọ̀ọ́ lórí bí Jésù gangan olùgbàlà wa bó ṣe jẹ́ àjogún ìlérí ìjọba ayérayé èyí tí Ọlọ́run ṣe fún Dáfídì. Nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú Sámúẹ́lì kejì orí 7 ẹsẹ̀ 17 àkọ́kọ́. Lọ́sẹ̀ tó kọjá lọ yìí tí sọ̀sẹ̀ kẹta, òun la kọ́ nípa ète ìwásáyé Jésù lẹ́ẹ̀kejì àti ojúṣe Jòhánù onírìbọmi nínú ìwásáyé rẹ̀. Èyí tá a kẹ́kọ̀ọ́ nínú ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 750 sí 100. Ṣé ẹ wá rí ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí? Ó dá lérí ìlú tàbí Jésù sí. Ìlú tàbí Jésù sí gẹ́gẹ́ bí ìmúṣẹ ìlérí Ọlọ́run àti àsọtẹ́lẹ̀ àwọn wòlíì. Ìdí nìyẹn tí orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí tó fi jẹ́ àbí ní ìlú Dáfídì. Ìlú tàbí Jésù bí, tàbí Jésù olùgbàlà aráyé tàbí sí, tí í ṣe ète tó ní ó ń ṣe pẹ̀lú ète ìwásí ayé rẹ̀ àti ohun tí ìlú náà bá ṣe bí síbẹ̀ àti àwọn ìṣẹ̀lẹ̀ gbogbo tó rọ̀ mọ́. Ó lẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí lọ́dálé lórí. A sì pín ẹ̀kọ́ náà sí ọ̀nà 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ ká wò wọ́n kánmọ́kánmọ́ ní sísẹ̀ntẹ̀lé. Ọ̀nà àkọ́kọ́ tá a pín ẹ̀kọ́ wa sí abala àkọ́kọ́ la pín àpèlé rẹ̀ ní Màríà àti Jósẹ́fù pa àṣẹ ìlú mọ́. Màríà àti Jósẹ́fù pa àṣẹ ìlú mọ́. Èyí ò ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 5 àkọ́kọ́ nínú ẹsẹ̀ tá a ti ń kẹ́kọ̀ọ́ ìwé Lúùkù orí 2 ẹsẹ̀ 5 àkọ́kọ́. Nínú ẹsẹ̀ 5 àkọ́kọ́ yìí la ti rí wípé Jósẹ́fù àti Màríà wọ́n pa àṣẹ ìlú mọ́. Tí ẹ bá sì gbàgbé, Jósẹ́fù àti Màríà tá ń kẹ́kọ̀ọ́ lé lórí yìí, àwọn ni bàbá àtìyá àwọn lọ́lọ́kọ̀ tó wá Jésù olùgbàlà wá sí ayé. Àwọn méjèèjì ti ń fẹ́ra wọn sọ́nà kó tó di wípé Jósẹ́fù déédéé rí i pé inú ìyàwó òun bẹ̀rẹ̀ sí í ga. Ìwé mímọ́ sì fi hàn wá wípé ó ń ronú pé òun ó kọ̀ ọ́ lẹ́dí kọ̀kọ̀, torí pé tọ́ba ló ń kọ̀ ń gbangba wọ́n sọ Màríà lókùúta pa ni. Ṣùgbọ́n ibi tó ń ti ń rò ó ní ọkàn rẹ̀, ibẹ̀ ni áńgẹ́lì Olúwa ti yọ sí i tó sì sọ fún un pé má ṣe kọ̀ ọ́. Oyún tó wà nínú rẹ̀ yẹn láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá ni. Torí náà mú ìyàwó rẹ̀ sọ́dọ̀, tó bá sì ti bí ọmọ inú rẹ̀ tán, orúkọ tí ó sọ ní Jésù. Ní ìgbọ́ràn sí àṣẹ yìí, ní ìgbọ́ràn èyí sí àṣẹ èyí tí a pa fún un, Jósẹ́fù sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó mú Màríà sí ọ̀dọ̀. Ṣùgbọ́n kó tó di pé àwọn méjèèjì tẹ̀ ń fẹ́ra wọn sọ́nà, kó tó di pé ń fẹ́ra wọn, kó tó di pé iṣẹ́ ìyanu yìí bẹ̀rẹ̀ nínú ayé Màríà, ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ la ti sọ sẹ́yìn
nípa olùgbàlà aráyé, nípa mẹ̀sáyà tí ń bọ̀, nípa ẹni àmì òróró náà. Ọ̀kan nínú àwọn àsọtẹ́lẹ̀ yẹn ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ní ìlú Bethlehem ni wọ́n ó bí olùgbàlà aráyé sí. Àsọtẹ́lẹ̀ yìí tí mò ń tọ́ka sí yìí òun lèyí tó wà nínú ìwé Míkà orí 5 ẹsẹ̀ 2. Míkà orí 5 ẹsẹ̀ 2. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà á. Ìwé mímọ́ ní, àti ìwọ Bethlehem Efrata, bí ìwọ kò ti jẹ́ kékeré láàrin àwọn ẹgbẹẹgbẹ̀rún Júdà, nínú rẹ ni ẹni tí yóò jẹ́ olórí ní Ísírẹ́lì yóò ti jáde tọ̀ mí wá. Ìjáde lọ rẹ̀ yóò jẹ́ láti ìgbàanì, láti ayérayé. Èyí fi hàn wípé ẹni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹni ayérayé ni, ẹni ìgbàanì ni. Àbí sí ìdílé Bethlehem Efrata. Bethlehem èdè Hébérù ni. Ohun tó túmọ̀ sí ní èdè Yorùbá pọ́nbélé òun ni ilé oúnjẹ. Ilé oúnjẹ. Nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ńlá wà á ti rí bí a ṣe bí oúnjẹ ìyè nílé oúnjẹ. Bí a ṣe bí oúnjẹ ìyè ní ilé oúnjẹ. Àwa pín ẹ̀kọ́ náà sí ọ̀nà 3 gẹ́gẹ́ bí mo ṣe sọ. Nínú abala àkọ́kọ́ tá ń gbé yẹ̀wò yìí, ní ìgbọ́ràn sí ọ̀rọ̀ tí áńgẹ́lì wá bá Jósẹ́fù sọ wípé mú aya rẹ sọ́dọ̀. Ó mú sọ́dọ̀ lóòótọ́, wọ́n sì jọ ń gbé. Wọ́n ń gbé ní ìlú tá ń pè ní Násárẹ́tì. Ìlú tá ń pè ní Násárẹ́tì a lè fi wé, tó bá jẹ́ pé lórílẹ̀-èdè Nàìjíríà ni a fi wé apá òkè ọya. Ntọ́ bẹ̀rẹ̀ láti Jẹ́bà sókè àbí a fi wé apá òkè ọya ní ìlú tá ń pè ní Násárẹ́tì, níbi tá méjèèjì ń gbé. Ṣùgbọ́n kìí sọmọ Násárẹ́tì òun ni Jósẹ́fù, kìí sọmọ Násárẹ́tì ni Màríà pẹ̀lú. Wọ́n kàn ń gbé bẹ̀ ni, àtìpó ni wọ́n níbẹ̀. Wọ́n sì ń gbé ń bẹ̀, kìí ṣe pé wọ́n ń gbé gẹ́gẹ́ bí lọ́kọláya, wọ́n sì ń gbé pọ̀ bí àfẹ́sọ́nà ni, nítorí wípé Jósẹ́fù mú sùúrù pé oyún ẹ̀mí mímọ́ tí ń bẹnu Màríà yìí kó bí tán kó tó di pé àwọn ọjọ́ mọ́ ní àjọṣepọ̀ lọ́kọláya papọ̀. Ìwé Mátíù orí 1 ẹsẹ̀ 4 àti 5 ó fìdí tí mo sọ yẹn múlẹ̀. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ sí ká wò ó. Mátíù orí 1 ẹsẹ̀ 4 àti 5. Ìwé mímọ́ sọ ńbẹ̀ ó ní, nígbà tí Jósẹ́fù dìde nínú oorun rẹ̀, ó ṣe bí áńgẹ́lì Olúwa ti wí fún un, ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀, ìyẹn ní Násárẹ́tì. Òun kò sì mọ̀ kọ́ lájọṣepọ̀ lákọláya pẹ̀lú rẹ̀ títí ó fi bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin. Ó sì pe orúkọ rẹ̀ ní Jésù bí áńgẹ́lì ti sọ fún un. Èyí fi hàn wá wípé torí pé wọ́n jọ ń gbé ní Násárẹ́tì, ìbá ṣeéṣe kó jẹ́ pé Násárẹ́tì wọn ó bímọ sí torí bẹ́ẹ̀ wọ́n ń gbé. Tí wọ́n bá sì bí sí Násárẹ́tì kò ní bá àsọtẹ́lẹ̀ tá a ti sọ ṣáájú mu látẹnu wòlíì Míkà. Ṣùgbọ́n ní ìmúṣẹ àsọtẹ́lẹ̀ Míkà, àṣẹ ìlú jáde wípé kí gbogbo ènìyàn ní ilẹ̀ Róòmù lọ forúkọ lẹ̀ ní ìlú abínibí rẹ̀. Àṣẹ yìí wáyé fún nǹkan méjì. Lákọ̀ọ́kọ́, láti mọ iye àwọn mélòó ló tójú ogun lọ, láti lè ka iye àwọn tó tójú ogun lọ tí wọ́n máa dáàbò bo ìlú. Ìdí kejì táṣẹ yìí fi wáyé òun ni láti mọ iye àwọn mélòó ni tó wó orí san, tí wọ́n máa sanwó orí kí ìlú lè máa dàgbà sókè. Àwọn ìdí méjì èyí tí àṣẹ yìí fi jáde nìyẹn. Ṣùgbọ́n ní ìmúṣẹ ọ̀rọ̀ yìí, Jósẹ́fù àti Màríà wọ́n gbéra, wọ́n sì ń lọ
sí Násárẹ́tì láti lè fi orúkọ sílẹ̀. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkíní sí kẹta ìwé yẹn, ẹ rí àṣẹ yẹn bó ṣe jáde. Ẹsẹ̀ ìkíní sí kẹta ìwé yẹn, Lúùkù orí kejì ẹsẹ̀ ìkíní sí kẹta, ó ní ó sì ṣe ní ọjọ́ wọn nì àṣẹ ti ọ̀dọ̀ Késárì Ọ̀gọ́stù jáde wá pé kí a kọ orúkọ gbogbo ayé sínú ìwé. Èyí sì ni ìkọsílẹ̀ ìkíní tá a ṣe nígbà tí Kírénì fi jẹ́ baálẹ̀ Síríà. Gbogbo àwọn èèyàn sì lọ láti kọ orúkọ wọn sínú ìwé, olúkúlùkù sílùú ara rẹ̀. Àṣẹ ìlú tó jáde yìí òun ló fà á tí ó fi di wípé Joseph àti Maria wọ́n kúrò Násárẹ́tì, wọ́n wá lọ sí Bethlehem níbi tí wọ́n bí olùgbàlà aráyé sí. Ní ìgbọ́ràn sí àṣẹ ìlú yìí ni Joseph ló fi Bethlehem sílẹ̀ tó lọ sí ìlú abínibí rẹ̀, níbi tó ní dúkìá sí, níbi tá a bí sí. Ṣé ẹ wá rí o, ibùsọ̀ tó wà láàrin Násárẹ́tì àti Bethlehem tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí 50 ibùsọ̀ ni o. Láyé ìgbà náà kò sọ́kọ̀ orí ilẹ̀, kò sọ́kọ̀ orí irin, kò sọ́kọ̀ òfurufú. Láyé ìgbà náà ẹsẹ̀ ni wọ́n fi máa kó. Ẹsẹ̀ ni Joseph ní láti fi kó láti Násárẹ́tì wá sí Bethlehem. Joseph wá dárin ìrìn àjò yìí nìkan. Ìgbà tí ń lọ, ó mú àfẹ́sọ́nà rẹ̀ Maria lọ́wọ́. Àfẹ́sọ́nà rẹ̀ yìí ó sì ti tóbi fún oyún. A sì ń pe Maria ní àfẹ́sọ́nà Joseph gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan, torí wípé wọ́n jọ ń gbé pọ̀ lóòótọ́, ṣùgbọ́n wọn àti ìmọ̀ ṣe lọ́kọ láya, torí pé Joseph ń dúró de pé kó bí ọmọ ìyanu tó wà nínú rẹ̀. Ìdí nìyí tí ìwé mímọ́ ṣe sọ fún wa nínú ẹsẹ̀ bíbélì wa èyí tí a ti ń kọ́ yìí wípé ó sì mú Maria láti kọ orúkọ rẹ̀ sínú ìwé pẹ̀lú aya rẹ̀ àfẹ́sọ́nà tí ó tóbi fún oyún. Maria tó tóbi sí oyún ló mú lọ́wọ́ tí wọ́n jọ lọ. Àfẹ́sọ́nà rẹ̀ ni a pè é nínú ẹsẹ̀ 5, torí pé lóòótọ́ wọ́n jọ ń gbé pọ̀ kò tí ì di lọ́kọláya. Kò rọrùn fún àwọn méjèèjì láti fi ẹsẹ̀ rin 50 ibùsọ̀ láti Násárẹ́tì wá sí Bethlehem. Kì í ṣe tó rọrùn fún wọn. Ṣùgbọ́n bí ò tiẹ̀ rọrùn, wọ́n pinnu láti pa àṣẹ ìlú yìí mọ́. Wọ́n pinnu láti gbọ́ràn. Wọ́n pinnu láti faradà. Wọ́n pinnu láti fi àyàrán. Ìpinnu ìfàyàrán wọn, ìgbọ́ràn wọn yìí ló wá yọrí sí ìmúṣẹ ìlérí àtayébáyé tá a ti ṣe wípé Bethlehem la bí olùgbàlà aráyé sí. Nígbà tá a lè sọ, ó ṣeéṣe ká sọ wípé ó ṣèèṣì ni tí a fi gbé àṣẹ ìlú jáde. A lè sọ pé ó ṣèèṣì ni tí Joseph àti Maria fi gbọ́ràn. A lè sọ pé ó ṣèèṣì ni tí Joseph àti Maria tí wọ́n fi faradà, tí wọ́n fàyàrán. Ìpinnu ọkàn wọn ni, ìyọ̀ǹda ara ẹni ni láti faradà. Ìpinnu ọkàn wọn yìí, ìgbọ́ràn wọn yìí, ìyọ̀ǹda ara wọn yìí ló sì yọrí sí ìmúṣẹ ìlérí Ọlọ́run. Torí náà, nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, à ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé Joseph àti Maria wọ́n kọ́ wa pé ká máa gbọ́ràn sí àṣẹ ìlú wa, ká máa gbọ́ràn sí àṣẹ ìjọba wa, ká má jẹ́ elétí kúnkún. Ṣé Bíbélì sì kọ́ wa pé ìgbọ́ràn sàn jẹ́ bọ́lọ́, ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó mọ̀ mú mi nù, tó wá ń sún wa síwájú sí abala ìkejì ẹ̀kọ́ wa, èyí tá a pè ní ìbí Jésù. Ìbí Jésù. Èyí ń sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 abala kejì ẹ̀kọ́ wa ìwé Bíbélì tá a ti ń kẹ́kọ̀ọ́ wa. Lúùkù orí 2 ẹsẹ̀ 6 àti 7. Ṣé bẹ́ẹ̀ yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọ kẹsẹ̀ méjèèjì ń pàápàá. Ìwé mímọ́ ní ó sì ṣe nígbà tí wọ́n wà níbẹ̀. Níbo? Tí wọ́n wà ní Bethlehem, ìlú Joseph. Nígbà tí wọ́n wà níbẹ̀,
ọjọ́ rẹ̀ pé tí òun ó bí, ọjọ́ ta ni? Ọjọ́ tí Màríà ó bímọ. Ó sì bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin, ó sì fi ọ̀já wé e, ó sì tẹ́ ẹ sínú ibùjẹ ẹran nítorí ààyè kò sí fún wọn nínú ilé èrò. Bí a ti ṣe sọ ṣáájú lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa, kò rọrùn fún Jósẹ́fù àti Màríà tó ti fẹ́ bímọ láti rin 70 ibùsọ̀ láti Násárẹ́tì wá sí Bethlehem. Kò rọrùn. Kì í wá ṣe pé kò sọ rọrùn fún wọn ni, nígbà wọn ń bọ̀ ìrìn wọn ò yá. Gbogbo àwọn tí ọ̀bá láboyún rìn, ìrìn wọn yá kánkán, wọ́n ti tètè dé Bethlehem, wọ́n ti tètè dé bí wọ́n ń lọ. Ṣùgbọ́n ìrìn aláboyún ò yá. Kẹ́jẹ́ ni wọ́n ń lọ. Ìgbà àwọn èdè Bethlehem gbogbo ilé ti kún fọ́fọ́ tọ́ra àwọn èèyàn tán wá fòókọ́lẹ̀ pọ̀. Torí náà kò sáyè fún wọn bí wọn ó ti sùn mọ́. Ńbo là wà forí lé? Wọ́n wá rí ibi tí wọ́n rí fún wọn, òun náà ni ibi tí wọ́n ti ń tọ́jú àwọn ẹran, níbi àwọn ẹran tí wọ́n ń gbé, ibùgbé àwọn ẹran ni wọ́n rí fún wọn. Màríà àti Jósẹ́fù wọ́n sì faradà. Wọ́n faradà láti gbé ibùgbé àwọn ẹran, láti bá àwọn ẹran gbé ibùgbé àwọn ẹran. Wọ́n faradà láti gbé bẹ̀. Ibẹ̀ yẹn gan-an òun náà nílérí Ọlọ́run sì ti ṣẹ. Ìfaradà àwọn láti gbé bẹ̀hùn, níbi tí wọ́n faradà tí wọ́n ń gbéhùn náà wọ́n sì bí olùgbàlà aráyé sí. Nínú gbá tí wọ́n fi ń fẹ́ràn sólóúnjẹ, òun ni wọ́n fi ṣe bẹ́ẹ̀dì tí wọ́n tẹ́ ọmọ náà sí. Wọ́n yọ̀ǹda ara wọn fún Ọlọ́run. Wọ́n faradà, wọ́n ní ìgbọràn sí àṣẹ ìlú gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan. Wọ́n faradà ìpèníjà rírìn láti Násárẹ́tì wá sí Bethlehem. Wọ́n faradà ìpèníjà gbígbé níbi tá à ń gbé ń tọ́jú ẹran. Ìmúṣẹ ìlérí Ọlọ́run sì ṣẹ bá wọn ńbẹ̀. Níbẹ̀ ni Màríà sì bímọ àkọ́bí rẹ̀ ọkùnrin, èyí tí í ṣe Jésù, èyí tí í ṣe olùgbàlà aráyé, ó sì bí níbẹ̀. Níhìn a rí ẹ̀kọ́ tó ṣe iyebíye wípé ká máa ní ìfaradà, ká máa ní ìfàyàrán, ká má ṣe jẹ́ kí nǹkan máa tètè sú wa. Bí wọn ò bá ní faradà, tí wọn ò ní fàyàrán, ìlérí Ọlọ́run ò bá ti ṣẹ gẹ́gẹ́ bí a ti pinnu rẹ̀ nínú ayé wọn àti nínú olùgbàlà aráyé pé ní Bethlehem Jùdíà la ó gbé bí. Wípé oúnjẹ ìyè nílé oúnjẹ láàbí sí, níbùjẹ ẹran láàbí sí. Àbí Jésù olùgbàlà aráyé síbẹ̀ nítorí ìgbọ́ràn àti ìfaradà àwọn òbí rẹ̀. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó náà mọ̀ ti tẹnubodò tó mú mi nìyẹn, tó wá tún sún wa síwájú sábala kẹta tí í ṣe abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, èyí tá a pè ní àwọn olùṣọ́ àgùntàn gbọ́ ìròyìn bíi Jésù. Àwọn olùṣọ́ àgùntàn gbọ́ ìròyìn bíi Jésù. Ní kété tí Màríà bí Jésù tán, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn tí a kọ́kọ́ gbọ́ ìròyìn ìbí Jésù kì í ṣe Késárì Ọ̀gọ́stù tó pàṣẹ pé olúkúlùkù lọ fòókọ́lẹ̀ lé rẹ̀. Kódà kì í ṣe olórí àwọn àlùfáà ló kọ́kọ́ gbọ́ o. Àwọn tó kọ́kọ́ gbọ́ nípa ìbí Jésù àwọn olùṣọ́ àgùntàn ni, níbi tí wọ́n ti ń ṣọ́ agbo àgùntàn wọn lóru. Ìrètí àti njẹ́ òjé èrè gbogbo èèyàn ni pé tá bá bírò olùgbàlà aráyé báwọn, àwọn lóókọ àwọn lẹ́ẹ̀kàn láàrin ìlú, àwọn lọ́yẹ̀ kọ́kọ́ gbọ́ nípa ìbí rẹ̀, bí àwọn olórí àlùfáà, bí àwọn aláṣẹ ìlú. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o. Àwọn olùṣọ́ àgùntàn, àwọn tá a kà sí láwùjọ, àwọn ni wọ́n kọ́kọ́ gbọ́. Àwọn láńgẹ́lì kọ́kọ́ sọ fún nípa ìbí Jésù.
ibi tó rẹlẹ̀ la bí Jésù sí. Àwọn tí wọ́n sì rẹlẹ̀ láwùjọ, àwọn la kọ́kọ́ ròyìn ìbí Jésù fún. Abálájọ tí ò fi jọni lójú, tàbá wá rí i pé láàrin àwọn tí ó rẹlẹ̀ láwùjọ òun náà ni Jésù ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Síwájú sí ní kété tá a bí Jésù tán, kì í ṣe báwọn olùṣọ́ àgùntàn nìkan ni a kọ́kọ́ gbọ́ ìbí rẹ̀. Áńgẹ́lì lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kéde ìbí rẹ̀. Àwọn òbí rẹ̀ gan kọ́ ni a kọ́kọ́ kéde báwọn bímọ pé ẹ kí wa bá pé ewu ọmọ àti bímọ. Áńgẹ́lì lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ròyìn ìbí Jésù. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ ka ẹsẹ̀ ìkẹjọ, ìkẹsàn-án títí dé ìkejìlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún. Lúùkù orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ sí kejìlá. Ìwé mímọ́ ní àwọn olùṣọ́ àgùntàn ń bẹ ní ìlú náà tí wọ́n ń ṣọ́ agbo àgùntàn wọn ní òru ní pápá tí wọ́n ń gbé. Sásì kíyèsí, áńgẹ́lì Olúwa náà sì yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká, ẹ̀rù sì bà wọ́n gidigidi. Áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù, sá wò ó, mo mú ìrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe tènìyàn gbogbo. Nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe Kristi Olúwa. Èyí ni yóò sì ṣe àmì fún yín, ẹ̀yin ó rí ọmọ ọwọ́ náà tí a fi ọ̀já wé, ó dùbúlẹ̀ ní ibùjẹ ẹran. Èyí wípé áńgẹ́lì ló tiẹ̀ kọ́kọ́ kéde ìbí ọmọ yìí, ó fi hàn wípé ọmọ yìí ọmọ tó yàtọ̀ ni. Kì í sọmọ lásán, kì í ṣe gbàdé ìsinmi ọmọ, olú ọmọ ni. Kì í ṣe kìkì èyí nìkan, ẹsẹ̀ ìkọkànlá ìwé tá a wá kà tán, Lúùkù orí kejì ẹsẹ̀ ìkọkànlá, ó tiẹ̀ wá sọ gbangba fún wa wípé ọmọ tá a bí yìí olùgbàlà ni. Kristi ni, Olúwa ni. Ẹsẹ̀ ìkọkànlá ó ní nítorí a bí ta la bí o, olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe Kristi. A bí Kristi fún yín lónìí tí í ṣe Olúwa, a bí Olúwa fún yín lónìí. Ó kọ mẹ́ta tá a fún ọnu nínú ẹsẹ̀ ìkọkànlá ọ̀hún: olùgbàlà, Kristi, Olúwa. Kristi rí ó kọ Kristi ń èdè Gíríkì ni. Ó kọ yẹn lédè Hébérù tá a fi kọ májẹ̀mú láéláé, òun là ń pè ní Mèsáyà. Mèsáyà, Kristi, ohun tí orúkọ méjèèjì tó túmọ̀ sí ní Yorùbá pọ́nbélé, òun ni ẹni àmì òróró Olúwa náà. Ẹni àmì òróró Olúwa náà tá a ti ń pòǹgbẹ fún. Ẹni àmì òróró Olúwa náà tá a ti ń retí lóde yìí o. Torí ọmọ náà tí Màríà bí, gẹ́gẹ́ bá áńgẹ́lì Olúwa ti sọ fún Jóòní bẹ́ẹ̀ náà lórí. Òun ni olùgbàlà aráyé. Òun lẹni àmì òróró Olúwa náà, Kristi, Mèsáyà. Òun sì ni Olúwa. Kì í wá ṣe kìkì èyí nìkan, áńgẹ́lì yẹn ti tẹ̀síwájú nínú ẹsẹ̀ ìkẹwàá. Ó ní ìbí ọmọ yìí yóò jẹ́ ayọ̀, kì í ṣe fáwọn ọmọ Ísírẹ́lì nìkan, ṣùgbọ́n fún gbogbo àwọn ènìyàn. Láì ní fi ṣe àwọ̀ wọn, èdè wọn, àṣà wọn, àbí ibi tí wọ́n ń gbé lórí ìrùn ayé yìí. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọ tó ẹsẹ̀ ìkẹwàá yẹn kà. Ìwé mímọ́ ní áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù. Sáwò, èmi mú ìhìn rere ayọ̀ ńlá fún yín wá tí ó ṣe ti ènìyàn gbogbo. Ìhìn rere yìí kì í ṣe tàwọn Júù nìkan. Ìhìn rere yìí kì í ṣe tàwọn ọmọ Ísírẹ́lì nìkan. Ìhìn rere yìí ti tènìyàn gbogbo ni, kárí ayé ni. Ó wá ṣeéṣe kó jẹ́ pé ọmọ tí a bí lóru ọjọ́ yẹn ọmọ pọ̀, tọrọ àwọn èèyàn pọ̀ tí wọ́n wá fowókọ́ lẹ̀. Ó ṣeéṣe káráboyún míì náà tó bímọ, kí wọ́n má bàa, káwọn olùṣọ́ àgùntàn yìí má bàa sí ọmọ yìí mú. Nínú ẹsẹ̀ ìkejìlá, áńgẹ́lì yìí tún ṣàpèjúwe bí wọ́n ṣe dọ́mọ yìí mọ̀ fún wọn. Ẹ̀yẹ wo ẹsẹ̀ ìkejìlá ìwé yẹn. Ìwé mímọ́ ní èyí ni yóò sì ṣe àmì fún yín, ẹ̀yin ó rí ọmọ ọwọ́ náà tí a fi ọ̀já wé, ó dùbúlẹ̀ ní ibùjẹ ẹran, níbi tẹ́ran ń gbé ń jẹun. Gbogbo ohun tí àwọn olùṣọ́ àgùntàn yìí nílò tí wọ́n fi ní sí ọmọ yìí mú
sọmọ míì, tọrọ ọmọ tó yàtọ̀ ni, olú ọmọ ni, olúwa ni, olùgbàlà ni, Kristi ni. Láńgẹ́lì ṣàlàyé fún wọn yékéyéké. Áńgẹ́lì yìí ò tí ì parí ọ̀rọ̀ rẹ̀ tán, tàì parí ọ̀rọ̀ rẹ̀ tán, ó ní ó di wípé àwọn ẹni àkọ́kọ́ tí ó ṣàjọyọ̀ ìbí ọmọ yìí wọ́n bá dogun ọ̀run. Làwọn tí ó ṣàjọyọ̀ ọmọ yìí bá dé. Àwọn tí ó ṣàjọyọ̀ ọmọ yìí ni wọ́n bá darapọ̀ mọ́ áńgẹ́lì yẹn nínú ẹsẹ̀ 13 sí 14 ìwé yẹn. Àwọn ogun ọ̀run bá dé o, wọ́n bá ń ṣàjọyọ̀ ọmọ yìí. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ ka ẹsẹ̀ 13 àti 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Ìwé mímọ́ ní ogun ọ̀run sì yọ sí áńgẹ́lì náà lójijì. Wọ́n sì ń yin Olúwa pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Wọ́n yin Ọlọ́run, wọ́n sì ń kéde àlàáfíà fún gbogbo ẹni tí Ọlọ́run bá fi ìfẹ́ inú rere rẹ̀ hàn. Fún gbogbo ẹni tí Ọlọ́run bá fi ìfẹ́ inú rere rẹ̀ fún. Wọ́n ń yin Ọlọ́run, wọ́n sì ń kéde àlàáfíà fún gbogbo ẹni tí Ọlọ́run bá fi ìfẹ́ inú rere rẹ̀ hàn tó sì fi fún. Wọ́n ń kéde àlàáfíà. Ṣé wá rí gbólóhùn tá à ń pè ní àlàáfíà yẹn nínú ìwé mímọ́? Ọ̀rọ̀ ńlá ni. Ọ̀rọ̀ tó jinlẹ̀ ni. Ó jinlẹ̀, ìtumọ̀ rẹ̀ ju àìrógun lọ, àìsí ogun lọ. Àlàáfíà nínú ìwé mímọ́ ó túmọ̀ sí ìlera lára, lẹ́mìí, lọ́kàn. Àlàáfíà nínú ìwé mímọ́ ó túmọ̀ sí ìbùkún owó, ìbùkún ọmọ, ìbùkún ọrọ̀. Àlàáfíà nínú ìwé mímọ́ ó túmọ̀ sí ààbò. Ó túmọ̀ sí ẹ̀kúnrẹ́rẹ́ ohun rere gbogbo. Ntí ń jẹ́ àlàáfíà nínú Bíbélì nù. Ẹ̀kúnrẹ́rẹ́ ohun rere gbogbo téèyàn lè rí, téèyàn lè ní ìrírí rẹ̀ la pè ní àlàáfíà. Ayé ìgbà náà lé kókókó bíi tìsín náà ni. Ìjọba ayé díẹ̀ ní ẹ̀ sì lè ṣe nú ọ̀rọ̀ wa. Ọlọ́run ló lè ṣe gbogbo ìtókù. Èyí tó pọ̀ nú ọ̀rọ̀ wa, Ọlọ́run nìkan ló lè ṣe. Ìjọba ayé díẹ̀ wọ́n lè ṣe. Torí náà ńgbà tá a bí olùgbàlà aráyé, tí àwọn ogun ọ̀run wá ń yin Ọlọ́run, tí wọ́n ń kéde àlàáfíà, tí wọ́n ń kéde ẹ̀kúnrẹ́rẹ́ ohun rere gbogbo fún ẹnikẹ́ni tí Ọlọ́run bá fi ìfẹ́ rẹ̀ hàn. Ohun ńlá ni Ọlọ́run ṣe nínú ayé wa. Ohun ńlá ni Ọlọ́run ṣe. Ohun ńlá ni. Nítorí náà lákòótán nínú ẹ̀kọ́ wa yìí, lẹ́yìn tí àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n ní ìrírí ìkéde táńgẹ́lì ṣe, ìrírí ogun ọ̀run tí wọ́n tún yin Ọlọ́run, ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run, àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo èèyàn tí Ọlọ́run bá fìfẹ́ rẹ̀ sí nínú rẹ̀. Àwọn áńgẹ́lì yìí ńgbà tí wọ́n gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí, lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gba ọ̀rọ̀ náà gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n mú ìpinnu wọn ní ìṣọ̀kan pé ó ṣe pàtàkì káwa wá ọmọ náà rí. Kì í ṣe kìkì èyí nìkan, wọ́n fẹ̀mí wọn wéwu, wọ́n sì fi àwọn àgùntàn wọn wéwu nípa kíkó àgùntàn wọn lé àwọn ẹlòmíì lọ́wọ́ kí wọ́n máa bá wọn tọ́jú rẹ̀. Wọ́n sì wá ọmọ náà lọ, wọ́n sì rí ọmọ náà gẹ́gẹ́ bí áńgẹ́lì ti sọ fún wọn, àtìyá àti bàbá. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ ka ẹsẹ̀ 15 àti 16 tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa. Ìwé Lúùkù orí 2 ẹsẹ̀ 15 àti 16. Ìwé mímọ́ ní ó sì ṣe nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run. Àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a la tààrà sí Bethlehem kí a lè rí ohun tí ó ṣẹ̀ tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Màríà àti Jósẹ́fù àti ọmọ ọwọ́ náà ó dùbúlẹ̀ ní ibùjẹ ẹran. Wọ́n rí ọmọ ọwọ́ náà ó dùbúlẹ̀ ní ibùjẹ ẹran.
ohun tí ó wá yanilẹ́nu jùlọ nípa àwọn olùṣọ́ àgùntàn yìí kì í ṣe pé wọ́n tètè gbàgbọ́ nìkan, kì í ṣe pé wọ́n ní ìṣọ̀kan láti tètè gbé ìgbésẹ̀ láti wá ọmọ náà kàn, kì í ṣe pé wọ́n rí ọmọ náà lójúkojú. Ohun tó jọni lójú jùlọ ni pé lẹ́yìn tí wọ́n rí ọmọ yẹn tán, lẹ́yìn tí wọ́n rí olùgbàlà aráyé tán, wọ́n wá bẹ̀rẹ̀ sí tan ìhìn rere rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ fún gbogbo ayé. Ibi tá a ti dánu dúró lónìí nu. Ṣé bẹ́ẹ̀ ni wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ wo ẹsẹ̀ 7-20 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ hùn. Lúùkù orí 2 ẹsẹ̀ 7-20 ṣé ẹ wà ń bẹ̀? Ìwé mímọ́ ní nígbà tí wọ́n sì rí, wọ́n sọ ohun tí a ti wí fún wọn nípa ọmọ yìí. Nígbà tí wọ́n ti rí olùgbàlà aráyé tán, àwọn náà wá jáde bọ́ta. Wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ fáwọn ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n ti bí olùgbàlà aráyé ní Bethlehem? Tẹ́yìn bẹ́ẹ̀ bá ti gbọ́, ẹ̀yin náà lọ wò. Ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n ti bí olùgbàlà aráyé Bethlehem? Bẹ́ẹ̀ bá ti gbọ́, ẹ̀yin náà lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn náà káàkiri fún gbogbo ènìyàn. Wọ́n ò dáṣọ bò ó, wọ́n ò ṣẹ́wélé, wọn ò pé bàbá di lọ́la àmọ́ ṣe yún. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbàgbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n pinnu, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé ìgbésẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n wá ọmọ náà rí, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n rí ọmọ náà, lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n sì bẹ̀rẹ̀ sí kéde ìhìnrere rẹ̀ káàkiri. Ìdí nìyí tó fi jẹ́ pé ìgbàgbọ́ àwọn olùṣọ́ àgùntàn yìí, ìṣọ̀kan wọn, ìfaraẹnijì wọn, ìfi ẹ̀mí ara ẹni àti ohun ìní ẹni wéwu wọn, ìyára wọn, àìmọ́tara ẹni nìkan wọn, ìwúrí ńlá ni, ẹ̀kọ́ sì ni fún gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Kristi lónìí. Ìgbàgbọ́ wọn nínú ọ̀rọ̀ áńgẹ́lì, ìṣọ̀kan wọn lẹ́sẹ̀kẹsẹ̀, ìgbésẹ̀ wọn, ìfara ẹni àtohun ìní ẹni wéwu, ìyára wọn láti gbé ìgbésẹ̀ láti wọ́ ọmọ náà kàn, àti àìmọ́tara ẹni nìkan wọn láti sọ fáwọn ẹlòmíràn nípa ọmọ náà. Ẹ̀kọ́ ńlá ni fún èmi àti yín tí à ń kẹ́kọ̀ọ́ lónìí. Ibi tí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó sì mú mi nù. Ṣùgbọ́n ká tó máa lọ sílé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó bíi 2-3 sí nínú ẹ̀kọ́ yìí tó pè fún àgbọ́ronú, tó pè fún lílò nínú ìrìn àjò ayé wa ojoojúmọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Àkọ́kọ́ òun sì ni pé mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ má jẹ́ àfọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ Ọlọ́run. Don't take the word of God for levity. Ẹ má jẹ́ àfọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ Ọlọ́run. Ìbí Jésù ní Bethlehem kì í ṣàṣìṣe tàbí èsì ètò àti ayébáyé tọ́lọ́run ti ṣe ni. Àsọtẹ́lẹ̀ Míkà nínú orí 5 ẹsẹ̀ 2 ó fìdí rẹ̀ múlẹ̀ fún wa láì mọ iye ọdún ṣáájú ká tó bí Jésù pé Bethlehem láti bí. Ọ̀rọ̀ yẹn ti wà tọ́lọ́run ti sọ látẹnu òjíṣẹ́ rẹ̀. Ó gba ọ̀pọ̀lọpọ̀ ọdún, síbẹ̀ ó wá sí ìmúṣẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi, ohun yòówù tọ́lọ́run bá ṣèlérí rẹ̀ fún yín, ẹ gbà á gbọ́. Bó bọ́rọ̀ bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní rí. Tó bá ti jẹ́ pé Ọlọ́run ló sọ, pípẹ́ ó lè pẹ́ o, ṣùgbọ́n dídé yóò dé. Mo mọ̀ páwọn wòlíì èké kún gboro tí wọ́n ń ṣàsọtẹ́lẹ̀ ẹ̀rọ. Táwọn eléyìí nǹkan mò ń sọ. Ṣùgbọ́n bí Ọlọ́run bá bá yín sọ ohunkóhun nínú ọ̀rọ̀ rẹ̀, nínú ìṣípayá, ẹ má fọwọ́ yẹpẹrẹ mú, ẹ gbà á gbọ́. Ní dídé yóò dé, pípẹ́ ó lè pẹ́. Gbà á gbọ́ kí o sì gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tọ́lọ́run bá ọ sọ. Má fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ Ọlọ́run. Àtẹnumọ́ kejì, kókó kejì tí mo fẹ́ tẹnumọ́ nú ẹ̀kọ́ yìí lónìí pé lọ́sẹ̀ yìí ó ní wípé ẹ̀kọ́ ọ̀tọ̀sẹ̀ yìí kọ́ wa wípé ká máa pa àṣẹ ìlú wa mọ́, ká máa pa àṣẹ orílẹ̀-èdè wa mọ́. Bí ò tiẹ̀ rọrùn, níwọ̀n ìgbà tí àṣẹ yẹn ò bá ti tako ọ̀rọ̀ Ọlọ́run,
níwọ̀n ìgbà tí àṣẹ yẹn ò bá ti tako àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ìwé mímọ́ náà ló sì rọ̀ wá bẹ́ẹ̀. Kì í ṣe inú ẹ̀kọ́ yìí nìkan, kì í ṣe bá a rí i pé Màríà àti Joseph pa àṣẹ ìlú nìkan mọ́. Tá a bá kúrò nínú bàbá lọ sínú ìwé mímọ́, a tún ráwọn ẹsẹ̀ Bíbélì míì náà tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ká máa pàṣẹ ìlú mọ́. Ẹ kàn jẹ́ á wo méjì péré nínú wọn. Tẹ́ ẹ bá wo ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 1 àti 2, Róòmù orí 3 ẹsẹ̀ 1 àti 2, Bíbélì yín wà lọ́wọ́ yín, ẹ jẹ́ á jọ kà á. Róòmù orí 3 ẹsẹ̀ 1 àti 2, ìwé mímọ́ ní kí olúkúlùkù ọkàn kí ó máa forí balẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga, nítorí kò sí àṣẹ kan bí kò sí látọ̀dọ̀ Ọlọ́run. Àwọn aláṣẹ tó sì wà láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti lànà rẹ̀ wá. Nítorí náà ẹni tí ó bá tàpá sí àṣẹ, ó tàpá sí ìlànà Ọlọ́run. Àwọn ẹni tí ó bá sì ń tàpá yóò gba ẹ̀bi fún ara wọn. Ìwé mímọ́ ló wí bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá kó ń bẹ̀ ń tẹ́ ẹ lọ sínú ìwé Pétérù kínní orí 2 ẹsẹ̀ 13. Pétérù kínní orí 2 ẹsẹ̀ 13. Ìwé mímọ́ sọ fún wa ń bẹ̀ pé ẹ máa tẹríba fún gbogbo ìlànà ènìyàn nítorí ti Olúwa, ìbáà ṣe fún ọba bíi fún olórí, tàbí fún àwọn baálẹ̀ bíi fún àwọn tí a rán láti ọ̀dọ̀ rẹ̀ fún ìgbẹ̀san lára àwọn tí ń ṣe búburú àti fún ìyìn àwọn tí ń ṣe rere. Ìwé mímọ́ kọ́ wa pé ká máa pàṣẹ ìlú mọ́. Torí náà tá a bá jọmọ Ọlọ́run lótìítọ́, ẹ jẹ́ á pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Jósẹ́fù àti Màríà wọ́n kọ́ wa pé ká máa pàṣẹ ìlú mọ́. Wọ́n pàṣẹ ìlú mọ́. Pípa tí wọ́n sì pàṣẹ ìlú mọ́ ló wá mú kí àsọtẹ́lẹ̀ tá a ti sọ pé a bí olùgbàlà aráyé sí Bethlehem Jùdíà kó wá sí ìmúṣẹ. Násárẹ́tì tí wọ́n ń gbé ni wọn bá bí sí, ìbá sì ti jẹ́ ọmọ ìlérí náà. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé gẹ́gẹ́ bí lọ́kọláya àwa tá a ti ṣègbéyàwó, ká máa ṣìkẹ́ ara wa. Ẹ̀kọ́ yìí kọ́ gbogbo lọ́kọláya láti máa ṣìkẹ́ ara wọn. Àṣẹ ìlú tó jáde kọ̀ọ̀kan obìnrin, ọkùnrin nìkan lọ́kàn. Torí ìtọ́jáṣẹ ìlú ó jáde nípa afẹ́ mọ iye àwọn tó tógun lọ láfi sógun láti máa dáàbò bò lú. Afẹ́ mọ iye àwọn tó tó owó orí san láfi pawó sí ìlú, táfi mú ìlú dàgbàsókè bá lù. Láyé ìgbà náà obìnrin yìí sì lọ sógun, obìnrin yìí sì sanwó orí. Láyé ìgbà náà nílẹ̀ Róòmù. Ṣùgbọ́n torí pé Màríà ti kún fóyún, Jósẹ́fù bìkítà fún. Jósẹ́fù wò ó pé tí mo bá ní mo lọ ìrìn àjò 70 ibùsọ̀ sí Bethlehem, obìnrin tó bímọ ìta ní ọ̀ràn lọ́wọ́ ńgbà tó bá di pé ó bẹ̀rẹ̀ sí rọbí lójijì. Ìdí tó fi mú lọ́wọ́ lọ́nu tí wọ́n fi tẹ̀ kẹ́jẹ́ lọ papọ̀ láti ṣìkẹ́ rẹ̀ ni, láti tọ́jú rẹ̀ ni. Ẹ̀kọ́ yìí kọ́ gbogbo lọ́kọláya tí ń gbọ́ mi wípé ká máa ṣìkẹ́ ara wa. Ọdún mélòó la lò láyé táwọn ẹ̀wù rin? Ẹ̀kọ́ yìí Jósẹ́fù ṣìkẹ́ Màríà. Ọ̀nà láti ṣìkẹ́ rẹ̀, sì tọ́jú rẹ̀ ló mú tó ní tọ̀ ẹ̀yà àjájọ lọ kájọ pàṣẹ ìlú yìí mọ́ ká lọ sí Bethlehem kí n lè lọ́ọ́ fowókọ́ lẹ̀. Kókó kẹrin tí mo fẹ́ tẹnu mọ́ nínú ẹ̀kọ́ yìí òun ni pé ṣé ẹ rí ìgbọràn àti ìfàyàrán kọ́kọ́rọ́ ńlá ni wọ́n o fún ìmúṣẹ ìlérí Ọlọ́run nínú ayé èèyàn. Ìgbọràn àti ìfàyàrán nǹkan ńlá ni wọ́n o fún ìmúṣẹ ètò Ọlọ́run fáyé ènìyàn. Ẹ jẹ́ á máa lò ó. Ká wí pé Jósẹ́fù kọ̀ ọ̀gbọ́ràn sí àṣẹ ìlú. Ká wí pé Màríà kọ̀ ẹ wo kò tí mo wà, èmi ò lè rọ́bì kankan lákòókò yìí o. Èmi ò lè rọ́bì kankan lákòókò yìí o. Ká lédè wọn ò yíra wọn. Wọn ní bí olùgbàlà aráyé. Ọmọ tí wọ́n bí wọn ò ní bí sí Bethlehem. Tí wọn bá sì bí sí Bethlehem kò ní jẹ́ ọmọ, kò ní bá àsọtẹ́lẹ̀ gbogbo tá a ti sọ mu. N tó jẹ́ kí àsọtẹ́lẹ̀ yẹn wá sí ìmúṣẹ òun ni pé
Joseph àti Maria wọ́n gbọ́ràn sí àṣẹ ìlú. Kì í ṣe kìkì eyín nìkan, wọ́n ní faradà. Wọ́n faradà láti fẹsẹ̀ rìn ibùsọ̀ 70 láti Násárẹ́tì wá sí Bethlehem. Ọ̀pọ̀lọpọ̀ lónìí àìnífaradà ní ìjà aláṣeyọrí. Àìnífaradà ní sọ wá dèrò ẹ̀yìn. Àìnífaradà ní mú ká dúró lójú kan náà. Àìnífaradà ní ń fà wá sẹ́yìn. Àìnífaradà ní ò jẹ́ dójú òṣùwọ̀n tó yẹ ká dé. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ká gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, ká gbọ́ràn sí àṣẹ ìlú, ká sì ní ìfàyàrán, ká ní ìfaradà. Síwájú sí, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé kí gbogbo wa gba Jésù Kristi lólúwa àti olùgbàlà wa, ká gba ìròyìn ayọ̀ náà, èyí táwọn áńgẹ́lì kéde rẹ̀, èyí táwọn ogun ọ̀run kéde rẹ̀. Torí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì, ká gba olùgbàlà náà. Àwọn áńgẹ́lì gba olùgbàlà náà. Àwọn olùṣọ́ àgùntàn ká kéde olùgbàlà fún, wọn gba olùgbàlà náà, wọ́n gbàgbọ́. Nínú ìgbàgbọ́ yẹn ni a gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láti lọ rí ọmọ náà. Nígbà wọ́n sì rí tán, wọ́n bẹ̀rẹ̀ sí kéde. Ẹ̀kọ́ yìí kọ́ mi pé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tẹ́ ń gbọ́ mi, bẹ́ẹ̀ bá tí ì gba olùgbàlà, tẹ́ ẹ̀ tí ì gba Jésù ní olùgbàlà ayé yín, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ gbà á. Torí pé òun nìkan náà lolùgbàlà o. Gbogbo wa láti ṣẹ̀ o, tá a sì ti kùnà ògo Ọlọ́run. Ọ̀nà kan ṣoṣo tá a fi lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, ètùtù kan ṣoṣo tọ́lọ́run ṣe láti dáríjì gbogbo ènìyàn, láti gbójú fo gbogbo àṣìṣe wa dá, òun náà ní fara ẹni rúbọ, èyí tí Jésù ṣe lórí igi àgbélébùú fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ìdí sì nìyí tí ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12 tó fi tẹnu mọ́ pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn tá a fi fúnni lábẹ́ ọ̀run, tí a fi fúnni nínú ènìyàn, nípa èyí tá a fi gbà wá là, tá a fi lè gbà wá là, àforúkọ Jésù nìkan. Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12 ló wí bẹ́ẹ̀. Kò sí orúkọ míì, kò sí orúkọ míì, kò sí ẹlòmíì tó lè gbà wá là o. Jésù yìí nìkan ni. Àwọn áńgẹ́lì kéde rẹ̀ o fáwọn olùṣọ́ àgùntàn. Àwọn olùṣọ́ àgùntàn gbà á gbọ́ o. Tí o bá ti gbà á gbọ́, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́, gbà á. Kó má bàa jẹ́ wípé láyéráyé ó ti ká àbámọ̀ bọnu. Síwájú sí, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé tá a bá wá ti gba ìhìn rere ayọ̀ náà, tá a bá ti gba ìgbàlà náà, ká tan ìhìn náà, ká tan ìhìn rere ayọ̀ náà, ká tàn káàkiri. Ìròyìn ayọ̀ ìgbàlà náà, báwa bá ti gba ìgbàlà tán, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká tan ìhìn rere ìgbàlà náà, ká tàn káàkiri. Àwọn olùṣọ́ àgùntàn gba ìhìn rere náà gbọ́, wọn ò dúró síbẹ̀. Wọ́n wá olùgbàlà rí, wọ́n wá kàn, wọ́n dúró síbẹ̀. Nígbà wọ́n rí tán, wọ́n wá jáde lọ, wọ́n ń tan ìhìn náà, wọ́n ń tàn káàkiri. Ẹnì kọ̀ọ̀kan tó bá ti ní ìgbàlà nínú Jésù Kristi, ó ní ojúṣe láti pín pẹ̀lú ẹlòmíì. Àwọn olùṣọ́ àgùntàn wọn ò dewé bò ó, wọn ò dáṣọ bò ó, wọn ò fi sínú ara wọn nìkan. Nígbà tí wọ́n jẹ oyin yẹn tán, wọ́n fún ẹlòmíràn là á. Ẹ̀kọ́ yìí kọ́ wa wípé níwọ̀n àgbà tí mo bá ti ní ìrírí, tó ní ìrírí ìgbàlà, ká pín ìhìn rere ìgbàlà yẹn pẹ̀lú ẹlòmíì. Eléyìí sì ni iṣẹ́ tí Jésù gbélé wa lọ́wọ́ lẹ́yìn tó jíǹde tán, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Mátíù ti sọ fún wa nínú orí 28 ìwé Mátíù ẹsẹ̀ 18 Mátíù orí 28 ẹsẹ̀ 18 ìwé mímọ́ ní Jésù sì wá, ó sì sọ fún wọn wípé gbogbo agbára ní ọ̀run àti láyé láti fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisti wọn ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́, kí ẹ sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí èmi ti pa láṣẹ fún yín, ẹ sì kíyèsí o. Èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé. Kò dúró síbẹ̀ nìkan. Ìṣe àwọn Àpọ́stélì náà sọ nǹkan kan náà fún wa
nínú orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, ó ní ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí Ẹ̀mí Mímọ́ bá bà lé yín, ẹ wá máa ṣẹlẹ́rìí mi ní Jerusalem, ní gbogbo Jùdíà, ní Samaria àti títí ó fi dé òpin ayé lópin. Jerusalem dúró fún ibi tá à ń gbé, ibi tá a wà, ibi tá a ti ń gbọ́ mi. Jùdíà ń dúró fún ìpínlẹ̀ tí ibi tá à ń gbé yẹn tó bọ́ sí. Samaria dúró fún àwọn orílẹ̀-èdè tó yí orílẹ̀-èdè tá a wà ká, nígbà tí gbogbo ayé sì dúró fún gbogbo ayé. Torí náà ojúṣe èmi àtojúṣe ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lẹ́yìn tá a ti ní ìrírí ìgbàlà, òun ni láti tan ìhìn rere náà. Ẹ jẹ́ á lo àkókò yìí, àkókò kérésìmesì yìí, iṣẹ́ tá a rán jáde lákòókò kérésì, iṣẹ́ ìgbàlà ni. Ẹ jẹ́ á kéde ìgbàlà fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n kó má jẹ́ àkókò kérésìmesì nìkan la máa kéde ìgbàlà, ká máa ké lójoojúmọ́ lẹ́nu iṣẹ́ wa, nílé ìwé wa, ní àdúgbò wa, níbi gbogbo tá a wà. Ojúṣe gbogbo ẹni ó bá ti ní ìrírí ìgbàlà ni láti kéde rẹ̀ fẹ́lòmíì. Ní ìparí lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí fi kọ́ wa pé bá a bá ti ń kọ́ṣẹ́ bẹ́ẹ̀ là á kọ́ yàrá. Bá a bá ti ń kọ́ṣẹ́ bẹ́ẹ̀ là á kọ́ yàrá. Ó ń kọ́ wa pé kí ẹnì kọ̀ọ̀kan wa ká tètè máa gbé ìgbésẹ̀ lórí nǹkan bó bá ti ń ṣẹlẹ̀, ká má fi falẹ̀. Àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá gan tí ọmọ Bíbélì wọ́n ní ìjáfara léwu. Ìjáfara léwu. Ìlọ́ra a sì máa fàkókò ayé ẹni ṣòfò. Àwọn olùṣọ́ àgùntàn tá a kẹ́kọ̀ọ́ lé lórí lábala kẹta ẹ̀kọ́ wa yìí, ní kété tí wọ́n ti gbọ́ ohun táńgẹ́lì sọ ní gbàgbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n pàǹpọ̀ tí wọ́n sì gbé ìgbésẹ̀. Wọ́n lọ́ra, wọ́n yára ni. Wọ́n ṣàwárí ọmọ náà àtàwọn òbí rẹ̀. Wọ́n yára, bí wọ́n ṣe yára wá ọmọ náà lọ, tí wọ́n yára rí ọmọ náà, ni wọ́n sì yára bẹ̀rẹ̀ sí tan ìhìn rere rẹ̀. Ó ṣe pàtàkì fún àwa náà lónìí láti máa yára pín ìròyìn rere Kristi. Ó ṣe pàtàkì fáwa náà lónìí láti yára gbàgbọ́ ká lè yára nígbàlà. Tá a bá sì ní yára gbàgbọ́, tá a sì yára ní ìgbàlà tán, ká yára tan ìrere ìgbàlà náà fún àwọn ẹlòmíì. Ẹgbẹẹgbẹ̀rún ló ń kú sínú ẹ̀ṣẹ̀ nípa wíwá ayé tó dára sí. Ẹ̀kọ́ yìí ń pè mí àti yín wípé ká sọ ìfẹ́ Kristi tó pọ̀ fún wọn. Jésù nìkan ló lè gbàlà. Ká kéde ìgbàlà yìí láì sinmi. Lẹ́nu iṣẹ́ òòjọ́ wa, ká má jẹ́ onílọ́ra pẹ̀lú. Ohun tó ń fa ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn òun ni lọ́ra. Ìyìn tó mú kọ́pọ̀lọpọ̀ wà lójú kan náà tí wọ́n dúró tíírí bí odò tí ó sàn, ó ní kí wọ́n lọ́ra. Ẹ̀kọ́ yìí kọ́ wa wípé bá a bá ti ń kọ́ṣẹ́ là á kọ́ yàrá. Kọ́ láti yára máa ṣe ohun gbogbo kánmọ́kánmọ́kánmọ́ láì fàkókò ṣòfò. Àwọn olùṣọ́ àgùntàn yìí wọ́n fi kọ́ wa báwọn. Wọ́n yára gbọ́, wọ́n yára gbàgbọ́, wọ́n yára wá ọmọ náà, wọ́n yára rí ọmọ náà, wọ́n yára kéde ìhìn rere rẹ̀. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Mo kí yín pé ẹ ṣé púpọ̀ pé ẹ tẹ́tí láti gbọ́ ẹ̀kọ́ náà. Olúwa yóò bùkún fún yín lọ́pọ̀lọpọ̀. Bí ẹ̀kọ́ náà bá wá ti jẹ́ orísun ìbùkún fún yín, mo rọ̀ yín, ẹ pín pẹ̀lú àwọn ènìyàn lórí ẹ̀rọ ayélujára yín, ẹ pín pẹ̀lú àwọn ènìyàn nínú ìjọ yín, ẹ pín pẹ̀lú àwọn ènìyàn ní àdúgbò yín. Tẹ́ ẹ bá sì fẹ́ ká máa fi ẹ̀kọ́ yìí ṣọwọ́ sí yín lórí ẹ̀rọ WhatsApp yín, lórí nọ́mbà WhatsApp yín, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà tí mo fẹ́ pè jáde yìí, +234 81 11 32 99 55. +234 81 11 32 99 55. Àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 ẹ̀ta 2 ẹ̀sán 2 àti 5 títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé.
mo fà yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nílé ìjọsìn wa gbogbo. Àdúrà mi ni wípé ní ọjọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 22 oṣù kejìlá táwọn kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó tún sí wa ń yè jù báyìí lọ láti rí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀, yóò sì ràn wá lọ́wọ́ láti fi sínú ìṣe títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé. Ire o, ire kàǹkà, ó dàbọ̀.